Orúkọ tèmi ni Adébákin Ifátúnmiṣe Àtàndá Anípúpọ̀. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ẹ̀gbá, Abẹ́òkúta, Kẹ́ńtà, Ọlọ́kọ́. Lórí ìdojúkọ, kò sí iṣẹ́ tí èèyàn máa ṣe àbínú ẹ̀sìn tó bá wà tí ò ní ìdojúkọ. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, mo dúpẹ́ lọ́wọ́ Ọ̀fà. Gbogbo ìdojúkọ èyí tí mo ní, a dúpẹ́ pé Ifá gbé wa borí ẹ̀. Ṣé ti ìgbà tá a kọ́fá tán tó dé pa fẹ́ láya ni? Ṣé yẹn ni a fẹ́ sọ? Àbí ti ìbímọ? Àbí ti ẹnu iṣẹ́ yìí gan kí àlejò tí wọ́n gbéṣẹ́ wá tó jẹ́ wípé iṣẹ́ yẹn àṣeyọrí, tínú ẹni yẹn dùn, tí ogun ayé ẹ̀ yẹn ṣẹ́. Ṣùgbọ́n gbà tó gun ẹ̀ṣẹ́ tán, àwọn tá a gbà á lẹ̀ lọ́wọ́ ẹ̀, ọlẹ́ni bá gba oúnjẹ lẹ́nu àjẹ́, àjẹ́ á béèrè, àwa gan tó máa fi ẹbọ jura wípé kí wọ́n má lè ṣe wá láìda, wọ́n má lè ṣe ọmọ láìda. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, a dúpẹ́ lọ́wọ́ Ọ̀fà wípé gbogbo ìdojúkọ náà à ń borí ẹ̀, Ifá ń bá wa borí ẹ̀. Erinmi, oyè ńlá ni Erinmi nílùú àti nínú ìjọ babaláwo. Oyè Erinmi dẹ̀ jẹ́ oyè tó jẹ́ pé babaláwo ló ń jẹ o. Babaláwo ló lè jẹ́ nílùú nínú ìjọ. Oyè òkè ni, oyè pàtàkì ni, èèyàn pàtàkì dẹ̀ ni wọ́n fi ń jẹ. Ìtumọ̀ oyè Erinmi, babaláwo tó bá gbọ́fá yanranyanran, ṣé ń gbọ́, tó jẹ́ wípé ó dẹ̀ ní sùúrù, tó ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ láti lè fi tún nǹkan ṣe tí nǹkan bá fẹ́ dàrú àbí nǹkan kan fẹ́ ṣe láàárín àwọn awo àbí nílùú, tó jẹ́ pé tí wọ́n bá gbé wá bá, á fi làákàyè ẹ̀sọ̀ pẹ̀lẹ́, á fi yanjú ẹ̀. Jẹ́ wípé á bẹ ọ̀tún lọ́tún, á bẹ òsì, tó dẹ̀ jẹ́ pọ̀rọ̀ náà á parí. Àwọn ni wọ́n fi ń jẹ oyè Erinmi o, tí mo jẹ Erinmi of Ọ̀tà, Àwórì Kingdom. Erinmi Onífá ìlú Ọ̀tà. Oyè pọ̀ náà tá jẹ, ṣùgbọ́n ká sọ díẹ̀ ń bẹ. Ìta jẹ láìpẹ́ yìí, òun ni ti Erinmi. Mo ti jẹ ọba Ẹ̀là Onífá ìlú Kẹ́ńtà. A jẹ oyè nínú tẹgbẹ́ náà. Èmi ni mo jẹ́ olórí ẹgbẹ́ Ifágbáyé of Nigeria. So tí mo dẹ̀ tún jẹ́ oyè Olúwo Ilédi Òtítọ́ lójú house. A dẹ̀ tún jẹ, ká tó di pa wá jẹ Erinmi. Erinmi awo òde Ọ̀tà. Ìbéèrè gidi lè béèrè tẹ béèrè yẹn. Èṣù ó jẹ́ ohun tó ní oríkì púpọ̀ nítorí alágbára ni. Alágbára lèṣù. Ó dẹ̀ jẹ́ ìkan nínú ìránṣẹ́ Olódùmarè, tó jẹ́ pé Olódùmarè tó kókun ayé, tó kó kọ́kọ́rọ́ ọlà ilé ayé lé lọ́wọ́. Wípé ẹ̀yin ará òde àjàláyé o, èyí tó bá jẹ́ wípé ó ń wáre kò rí, tó bá lọ bá, tó fún ní jíjẹ, bó jẹ́ owó ló ń wá, tó bá lọ bá, á ṣe fún ẹ. Nínú ẹsẹ̀ Ifá kan ó sọ báyìí, ó ní ajá ńlá bùgà àwòrí Ọ̀tà, adé afẹ́ṣọ́ ọ̀dàrà àì tó máa fi lé ajé wọn ẹ̀dú wọn ní ẹbọ ni kó máa ṣe. Èṣù ọ̀dàrà ló fi lé ajé èmi wọ̀n mí, ajá ńlá bùgà àwòrí Ọ̀tà ni.
Ọ̀rúnmìlà ìgbà tójú ajé ń pọ́n ẹ̀rí wọ́n ní kó lọ bẹ Èṣù Ọ̀dàrà, ọlájé wà ní sàkání ẹ̀ wọ́n ní kó mọ̀ ní ẹ̀rí ó lọ fún Èṣù Ọ̀dàrà, ó lọ fún ní jíjẹ mímu tó ń jẹ, ó fún láàkọ, ó fún lépo, ó fún lọ́tí ẹ̀rí ìgbò fún tán inú Èṣù Ọ̀dàrà dùn ẹ̀rí ajé kan wọ́n ti gbé sẹ́ńkùlé Ọ̀rúnmìlà tí Ọ̀rúnmìlà ò mọ̀ tó jẹ́ wípé ajé náà ìṣe ni wọ́n bò mọ́lẹ̀ ńbẹ̀. Èṣù Ọ̀dàrà bá ta Ọ̀rúnmìlà ó ṣí lójú inú, ajé tó ń wá kiri òun rè lẹ́ńkùlé ẹ yìí ẹ̀rí inú Ọ̀rúnmìlà bá dùn pé Èṣù Ọ̀dàrà ó máa ṣe ẹ̀rí Èṣù Ọ̀dàrà ìjódípò fi lé ajé Ọ̀rúnmìlà ó fi wọ̀n inú ẹ̀ dùn. Èṣù Ọ̀dàrà ó jẹ́ nǹkan tó jẹ́ wípé ó dáa púpọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó ń ṣe àwọn ọmọ aráyé wọ́n ti sọ di nǹkan míì mọ́ lọ́wọ́ nítorí wípé ohun tí ẹ bá lọ bá fún òun ló máa ṣe fún yín. Bí gbogbo wa ṣe wà tó jẹ́ wípé kò sí ẹni tí ó ní káànú ṣùgbọ́n oníkálukú ń fi ìbẹ̀rù Elédùmarè sí wípé nǹkan yìí ò dá o má jẹ́ ń ṣe. Èèyàn bẹ́ẹ̀ náà ni Èṣù, so báwọn ọmọ aráyé bá máa wá ṣe Èṣù tó bá lọ bá wọn á fẹ́ dán wò wípé àtọ̀rọ̀ owó lọ́wọ́ ẹ̀, àtọ̀rọ̀ ọmọ lọ́wọ́ ẹ̀ ó fún wa, àtọ̀rọ̀ ilé lọ́wọ́ ẹ̀ ó fún wa, wọ́n á tún bí nídàkejì. Ṣé ẹ mọ̀ pé jẹ́jẹ́ lòjókòó kì í ṣe pé bóyá òun ló dìídì ṣe, àwọn ni wọ́n lọ bí àwa ṣe fún wọn, òun ni wọ́n fi ń pòkìkí ẹ̀ pé bóyá Èṣù o bóyá kò dá o bóyá kíní o, ire ló ń ṣe. Ọmọ aráyé àwọn lèṣù tí wọ́n ń ṣèṣù tí wọ́n ní bóyá Èṣù ló ń ṣe àwọn, ire lèṣù ń ṣe o. Ìbàlẹ̀ ní ayé àtijọ́ gẹ́gẹ́ báwọn bàbá wa bó ṣe fi yé wa, ìbàlẹ̀ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ara obìnrin ló ń wà tó jẹ́ omidan. Ìtumọ̀ ẹ̀ ní wípé ọmọ obìnrin eléyìí tí ò tí ì mọkùnrin tí ó yìí mọ̀ nǹkankan táwọn olóyìnbó ń pè pé tó ṣì wà virgin, òun ni wọ́n ń pè ní ìbàlẹ̀, tó jẹ́ pé ọmọbìnrin tá a bá bẹ́ẹ̀ látijọ́ iyì ni fún ìdílé wọn. Bẹ́ẹ̀ ni Ifá tó sọ̀rọ̀ púpọ̀ ni, ó sọ̀rọ̀ ajé pé kí èèyàn lè ní ajé lọ́wọ́, ẹni abádá fún Ifá léèyàn ńlá ni, alájé ni. Ó sọ̀rọ̀ ọmọ pọ́nítọ̀wọ̀n á bí ọmọ púpọ̀, ìyẹn Ògbé Àtẹ̀. Ó sọ̀rọ̀ ọ̀rẹ́ pé ẹni tá a dá fún ká máa sọ fún ọ̀rẹ́ kan wà wọ́n jọ ń ṣe ọ̀rẹ́ dáadáa ni, pé kó nítọ̀hún kó dẹ̀ má máa ṣe kí ni, kó má máa gbọ́ ọ̀rọ̀ wọn ni wọ́n pé kó torí ẹ̀ máa fi bínú ọ̀ fi jà. Ó dẹ̀ sọ̀rọ̀ tóbìnrin pé nítọ̀hún o kì í ṣe oníyàwó kan o, ṣùgbọ́n àwọn ìyàwó tó máa fẹ́ ó máa jẹ́ ìtó le, ṣùgbọ́n sùúrù ni kó ní, tó bá ṣe sùúrù á rí wọn darí, wọn á jẹ́ ìyàwó rere, wọn á dẹ̀ bá kalẹ̀. Òun ló ní gbọ́ tọkọtọkọ là gbọ́, ìyàwó tí ó bóṣì kù nílejú kokoko sọ́kọ, apòṣe ṣàrà ṣàkọlẹ̀, amọ́kọ lójú ìtẹ́kí ìtẹ́kí, alẹ́ wo ló fẹ́ ṣe fún mi ọkọ mi, gbọ́ tọkọtọkọ là gbọ́, ìyàwó tí ó bọ̀rọ̀ kú nírẹ̀rìn wẹ̀dẹ̀wẹ̀dẹ̀ sọ́kọ, àtẹ́wọ́ sọ́kọ ìpẹ́bẹ́ ìpẹ́bẹ́, alẹ́ wo ló fẹ́ kí n ṣe ọkọ mi, adáfófè èyí tí ṣe yóò Ògbé Àtẹ̀. Wọ́n ní ẹbọ ni kó máa ṣe, òfé òde o ẹyẹ Ògbé Àtẹ̀, ẹ bá wo lérèrè ẹ fòfé sí. Yẹni fáyẹn sọ pé àbò fẹ́ obìnrin kan o, obìnrin dáadáa ni, kó má ro tiwa ẹ̀, kó má ro ti ọ̀rọ̀ ẹnu ẹ̀. Ifá Ògbé Àtẹ̀ ó sọ̀rọ̀ púpọ̀, tá a bá ní ká bẹ̀rẹ̀ sí kì í, ibi táwọn bàbá ti kọ́ wa ó pọ̀, ibi tó ti sọ tajé, tó ti sọ tòwó, tó ti sọ tiri gbogbo. Ifá Ògbé Àtẹ̀ òun ni à ń báwí lọ́wọ́ báyìí.
òun ló ní àparò pápá abìnrin ẹsẹ̀ gáràjì adé fún Ọ̀rúnmìlà wọ́n ní kórúbọ kẹ́ni tó ń bá rìn má bàbà níwájẹ́ akọ ẹran mà lẹ́ran ènìyàn tó pe wúrẹ́ bọ́ fáyẹ̀ mà kú ìyà akọ ẹran mà lẹ́ran tàbá ní ká máa sọ gba àwọn ọ̀tàn fáyẹn á gba àsìkò ṣùgbọ́n àwọn tó jẹ́ ọ̀rìjìnà babaláwo tó bá ń gbọ́ wọ́n ti mọ̀ tó mọ̀ rẹ̀ Ògbè Àtẹ̀ òun ló ń sọ bẹ́ẹ̀. nínú ìṣẹ̀ṣe èèwọ̀ wà ń bẹ o ká má tanra wa jẹ èèwọ̀ ó wà ń bẹ tí àwọn bàbá tí wọ́n sọ fún wa kò mọ èèwọ̀ tó jẹ́ wípé ó bí ẹni tó bá jẹ́ wípé ó tẹfá tó wọgbódù fá tó jẹ́ wípé ìyẹn ó ní èèwọ̀ tiẹ̀ tí kò gbọdọ̀ ṣe tí ẹlẹ́dẹ̀ ò fẹ́ tó jẹ́ pé tó bá ń ṣe nǹkan kò ní lọ bó ṣe yẹ kó lọ fún. Ifá jẹ́ kó yé wa Ifá ní èrògèlé ẹ̀kún o èrògèlé ẹ̀ ń yọ ṣẹ̀ṣẹ̀ ẹ̀yà wá o ẹ wá gbóbi ẹ̀ fi dánu adáfẹ́ ni bàbá ẹ̀ kú tó lóhùn máa ṣúpọ̀ ìyá òhun a kì í ṣe o èèwọ̀ ni tó bá ń bi ni abèké wò a kì í ṣe o èèwọ̀ ni tó bá ń bi ni ẹjọ́ rẹ̀ èwìwọ̀ ló ṣòro èwìwọ̀ náà rẹ̀ lónífẹ̀ẹ́ ń lò ẹja tọ́jú èwìwọ̀ kó má máa parun odù fátàkì sìn yẹn òun ni wọ́n ń pè ní ẹsẹ̀ ìrosùn méjì. Ifá yẹn ń jẹ́ kó yé wa wípé èèwọ̀ wà ní ìṣẹ̀ṣe oníṣẹ̀ṣe kò gbọ́dọ̀ báyàwó oníṣẹ̀ṣe ẹgbẹ́ ẹ̀ sùn àbí tó jẹ́ wípé ó ti fẹ́ rí ó wá fi sílẹ̀ ó wá di wípé ìwọ̀ wá mu èèwọ̀ ni oníṣẹ̀ṣe tó bá dọ̀wù kì í tọ́jọ́ àwọn bàbá jẹ́ kó yé wa àbí wípé bí Fáyẹn ṣe sọ ìgbà tí bàbá ẹ̀ kú tó wá ló fẹ́ ṣúpọ̀ ìyá ẹ̀ ó fẹ́ máa bá ìyá ẹ̀ sùn ìṣẹ̀ṣe ò faramọ́ èèwọ̀ ni oníṣẹ̀ṣe ò gbọ́dọ̀ bá ìyá ara ẹ̀ sùn ìyá tó bí kò gbọ́dọ̀ bá sùn ìyá tó bí kò gbọ́dọ̀ bá sọ̀rọ̀ kó máa gbó lẹ́nu bàbá tó bí kò gbọ́dọ̀ bá sọ̀rọ̀ kó máa gbó lẹ́nu ṣé ọ̀rọ̀ mi yé òun làwọn bàbá fi ní awo kì í sán bàǹtẹ́ ọdẹ wọ̀dí wò mí ni bàǹtẹ́ ọdẹ ẹni gbogbo ìyàwó alágbára pátá tó o bá mọ̀ ó ṣe ìyàwó àfáà ni o ó ṣe ìyàwó wòlíì ni o ó ṣe ìyàwó oníṣègùn ni o ó ṣe ìyàwó babaláwo ni o tó o mọ̀ pálágbára kan ló ti fẹ́ rí àbí tó yàn lálẹ́ o ò gbọ́dọ̀ débẹ̀ èèwọ̀ ni tó bá ṣe nǹkan á ṣe tó èèwọ̀ wà ní ìṣẹ̀ṣe púpọ̀ a kì í fi ìṣẹ̀ṣe jalè a kì í fi ń parọ́ a kì í fi ń ṣe ibi lọ́nà tí ò tọ́. Fún gbogbo àwa oníṣẹ̀ṣe pátápátá òun ni wípé Olódùmarè Ifá àkókò olókun a máa bá gbogbo wa ṣe òótọ́ tá a bá lọ́wọ́ àwọn bàbá wa yẹn tí orúkọ wọn ò fi parun tí oníkálukú bá nídìílé ẹ̀ àtọlọ́ṣun àtoníyemẹja àtọlọ́bàtálá àtẹlẹ́gún àtolóró àtonígunukó tó fi wá dórí àwa baba ńlá awo òótọ́ yẹn òun ni ká má jẹ́ kó sọnù ká má fi ṣẹ̀ṣẹ̀ parọ́ ká má fi fá parọ́ ká má fi jalè ká má fi dàlúrú ká má fi ṣe jàgídíjàgan òótọ́ yẹn òun ni kí ẹ jẹ́ ká máa ṣe nítorí ẹni ṣòtítọ́ òun ni má lẹ̀ gbè ẹni ṣòtítọ́ òun ni fá gbè. Àmọ̀ràn mi fún gbogbo àwa oníṣẹ̀ṣe nìyẹn.